ṣùgbọ́n ẹ̀yin náà gbé ààfin dáadáa. torí pé ọba Yésùfù Àṣàníkẹ́ àwọn ni Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́ eléyìí tó gbé ààfin tí ìjọba kọ́ sí ọjà Àbáǹgbà náà. Àwọn náà ló sì gbé ààfin gbẹ̀yìn. Wọ́n lè kú lé kábíyèsí tí kábíyèsí wá sá lọ lé. Àwọn ni ọba Olúbàdàn àkọ́kọ́ tó lo ààfin tó sì tún padà lọlé lọ mọ́ ṣe ìṣàkóso. Ṣé lóòótọ́ ni kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ilékúdé yìí? Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí nínú máa ń dùn sí jù pé ọba Yésùfù Olóyèdè Àṣàníkẹ́ lives on torí gbogbo ohun tó ṣe lẹ̀ kò parẹ́. Òótọ́ bàbá ni ọba Olúbàdàn àkọ́kọ́ tó kọ́kọ́ gbé pálásì ọjà ọba yẹn tí wọ́n kọ́. Ṣé tí wọ́n á mọ tó fọ́nì? Bàbá náà tún ní ó fi bàbá wa Ọlákùlẹ́yìn tó gbéṣẹ́ yìí jẹ oyè Ìbàdàn tó fi wọ́n sí láìn Balógun. Àwọn náà wá tún ní Olúbàdàn àkọ́kọ́ tó kọ́kọ́ gbé pálásì tuntun yìí tán ṣe ẹ̀kọ́ Ìsókè Àrẹ̀mọ. So ní ti Elékúdé eku ò lé bàbá láàfin o. Àwọn ọ̀rọ̀ kan ló ṣe gbogbo táwọn yẹn máa ń sọ ẹ̀wọ̀n ẹ tí ò bá súnmọ́ yàn kò ní bí nǹkan ṣe jẹ́. Gbogbo táwọn yẹn máa ń sọ gbà yẹn pé eku ò lé bàbá láàfin gbà yẹn. Bàbá lọ lé ẹ̀ torí pé ó fẹ́ràn kó jẹ́ pé àdúgbò tó ń gbé ni ó ti ń fi àwọn èèyàn joyè káwọn tó súnmọ́ lágbègbè rẹ̀ lè máa jàǹfààní ẹ̀. Kì í ṣe kú ló lé wọn. Kò ń ṣe kú ló lé bàbá láàfin. Táwa ló parọ́ pé kú ni fúnjọba táwọn èèyàn fi wá lo ààfin yìí. Ẹ̀gbà tí wọ́n kò ń ṣe pé wọ́n lo ààfin ọwọ́ tẹ́ bá sì débẹ̀ ń sin ẹ̀ máa bá ń ṣíṣí lẹ̀. Wọ́n ṣe bàbá wa Ládọjà gan ṣe renovate ẹ̀ ni. Bàtàn wà lọ́tún Olúbàdàn. So wọ́n sì ń lo ààfin yẹn dọ̀la. Bàbá jẹ́ nìkan tó máa ń ṣẹ̀fẹ̀ wóru slang tán ní wọ́n pe bàbá sórí fóònù pé bàbá wọn ní Àlàó sílé pé kò sí anybody tó ń jẹ́ Àlàó tó ń bá bàbá ṣiṣẹ́. So just a fun bí bàbá ṣe máa ń bàbá kàn wò pé òkè ẹ fẹ́ jẹ́ máa gbé bẹ̀ kí mo lè fi discharge ṣe understand ló fa ìyẹn pé ọ̀dà ń gbà náà eku pọ̀ láàfin ọjà bá mò ń lọ lé mi. So láti kó oríire bá àdúgbò tó ti jẹ mọ́gàjì kó dẹ̀ ẹ wo bàbá Aládọjà náà sí àwọn náà sọ the same thing pé táwọn bá joyè kan ní palace lénìí tó bá tún di coming one agboolé àwọn nísàlẹ̀ òsì làwọn ó ti lọ máa ṣe. Kán máa ṣe wọnú ara wọn. Torí àwọn ará àdúgbò tán jọba lé torí tán joyè ńbẹ káwọn náà lè gbádùn pé ọba dàdúgbò àwọn. Ìdí tí kábíyèsí ṣe sá kúrò ní ààfin ọjà bá. Wọ́n sá kúrò ńbẹ after àgbà yẹn náà a sì ń lọ bẹ tá a bá lọ bẹ lọ́sàn-án tí bàbá lọ gbàlejò a máa darí sílé ṣé bíbẹ̀ bàbá ti gbàlejò IBB Babangida gbà yẹn